somebody tí mo fi mọ̀ pọ́ mọ́ ń parọ́ wọ́n tán zombie. Man will be crying like a baby. Ẹ máa gbọ́ ó pa. You will see Badile and that man will be crying like a baby. If you see the way Kadida used to bully grown-up married men, men with wives. Irọ́ nípa o. Àwọn ọkùnrin náà love mi lórí ayélujára ìjọ. So FM abaye jẹ́ kó má ṣe anybody tó máa checkmate yín. It's not gonna work. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí tí à ń pè ní Òjó Abẹ ó tún ti sọ̀rọ̀ wípé Oní Lizzy ń pa irọ́ tó pọ̀ jù. Ó tún sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Oní Lizzy máa ń bú òun gidi gan lórí ayélujára. Ó ní ṣùgbọ́n irọ́ ńlá gbà ní púpọ̀ lára àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó máa ń sọ. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbádùn Òjó Abẹ. Orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Ìyáfọ̀ boys ni mi lórí bí àwọn ọkùnrin ìjà tí mo kọ́kọ́ ń bá àwọn ìyàjà lórí bí ọkùnrin problem tí mo ní ni pé àwọn ọkùnrin làwọn ọ̀rẹ́ mi irọ́ ló ń pa olùsí ní ọ̀parọ́kú irọ́ ló pa Lizzy irọ́ ni bully boys tó yẹ pé wọ́n níbi tí àwọn ọkùnrin fẹ́ràn mi dé wọ́n ní gbogbo wọn ni mò ń fẹ́ gbogbo àwọn ọkùnrin tó wà online wọ́n lọ́kọ mi ní gbogbo wọn ọ̀parọ́ olòsì èmi Ìyáfọ̀ boys lọ sọ pé èmi tí wọ́n ní gbogbo àwọn small boys small handsome guy gbogbo wọn ni mo ti fẹ́ tán àwọn ni mò ń búlì orí ẹ̀ burú èmi ọkọ gbogbo àwọn handsome guys onírọ́ olòsì ó pa pẹpẹ ọ̀parọ́ jù olòsì èmi Ìyáfọ̀ fine boys ti ní ẹ má sọ pé Ìyáfọ̀ boys lásán gbogbo àwọn Ìyáfọ̀ boys lásán kọ Ìyáfọ̀ fine boys Ìyáfọ̀ ìyàwó gbogbo àwọn handsome guys ó lọ sí eminent ó fẹ́ dà ní èmi àti irú ẹ mọ́ gbà fún olórí ibu ni ó fẹ́ dà ní èmi àtàwọn boys mi ó fẹ́ dájà lẹ́ni torí làbúbù lórí burúkú rẹ̀ ń fẹ́. Ẹ̀yin boys mi ó fẹ́ dàrin warú ni o olòsì ó fẹ́ dàrin ẹ mọ́ gbà o olòsì ni o làbúbù ní ń bẹ lọ́wọ́ olòsì ẹ o Ìyáfọ̀ cute boys kíní kan na small mo máa ń ṣàánú ẹ̀yin boys mi mo máa ń fi yín pamọ́ ìfẹ́ káwọn èèyàn ó àtáàkì yín mo máa ń ṣàánú yín pé ká má lọ àtáàkì yín kí wọ́n máa bínú orí wọ́n máa ń bínú gan o ìwọ ẹ gbọ́dọ̀ gbá o ẹ̀yin boys mi o ó fẹ́ dàrin warú ni o olòsì ni o ó fẹ́ dàrin ó máa ń búlé àwọn máa in tó dájà tó fa hatred fún mi lórí first hatred tí mo kọ́kọ́ ní lórí ayélujára ó ní pé wọ́n mọ̀ pé mo máa ń fight for men ni in tó kọ́kọ́ dá bíìfù lẹ̀ sí mi tó kọ́kọ́ dá wàhálà lẹ̀ sí mi nìyẹn lórí ayélujára tó kọ́kọ́ dá bíìfù lẹ̀ mo máa ń fight for men because mo mọ̀ pé men also cry náà fi sọ pé náà fi pè wá ní wọ́n fi lórúkọ kan fún wọn lólùwèrè olórí burúkú kan àgbáyé olórí burúkú wèrè kan ló sọ pé nígbà tó yẹ pé wọ́n ń wá ọkùnrin ní pick me ni wọ́n ṣé àwọn ọkùnrin mi lọ wá fẹ́ dà mí eléri ibu ni ọ fẹ́ dà mí àtọkùnrin mi I do that again pẹ̀lú ẹ̀sán easy going owó bá ti ẹjẹ́ tí ẹ̀wọ̀ easy going yìí I don't do that again ṣé mi mọ́ fight fún yín dìsí owó ti pa ọ́ olówó ni ọ easy going so ọmọ enjoy bí mo ṣe máa ń support yín yẹn ọmọ enjoy rẹ̀ ṣé ti rí báwọn bí mo ṣe máa ń fẹ́ fún yín yẹn ṣé kò yẹ kẹ́yìn náà lọ́mọ bá mi na irú ọmọ tí bá ti ń parọ́ mọ́ mi báwọn irú ẹ̀yin easy going tí bá ti ń parọ́ mọ́ mi pé èmi ṣé kò yẹ kọ́ lọ́mọ bá mi nà níbi tẹ́ bá ti rí kẹ́ mọ́ bá nà nígbà tó yẹ pé ikú yín náà ni mò ń kú lọ ikú ẹ̀yin ọkùnrin ni mò ń kú lọ àwọ̀ ẹ̀yin ni mò ń kú lọ tí mo fi gba gbogbo insult tó wà lórí ayélujára ikú yín ni mò ń kú lọ tí
tí wọ́n ní wọ́n wà máa bú mi ẹ̀ nílọ máa àtáàkì ẹ̀ pé má bú ìyàwó wa mọ́ o ìyàwó gbogbo àwọn ọkùnrin online ni o ẹ̀ lílọ máa jà fún mi so nítorí pé mo sinmi pé mi wá sáìdì yín fúngbà díẹ̀ ẹ̀ náà lọ lẹ́kẹ́ pé kò sáìdì wa mọ́ kí n tó lè mọ sáìdì yín padà kí n tó lè mọ bá yín Philippine yín donation àgbàwó fún èèyàn kan ẹ bá fẹ́ kí n mọ sáìdì yín padà nǹkan lè mọ sáìdì yín lásán ọmọọba Adéwálé ilé mọ sáìdì yín lásán kí wọ́n máa gbógun tì mí pé gbogbo yín ni mò ń fẹ́ gbogbo yín ni mò ń bá sùn èmi ò mọ̀ forí máa bá yín gba máa forí máa fara gbọ́ta fún yín